Santoma Karugbe ló ń pèdè ìdí sáńjẹ tó dáyàn hàn jẹ kájú. ẹni bí ẹni lọmọdé ká mo ní èjì bí èjì lọ́gbọ́n tayo ẹ̀tàǹtà gbẹ́rin wọ̀rọ̀kọ mo gbé tèṣí dànù mo gbé tuntun dé let's get together jẹ́ kájú. fújì ń sìn kò ṣeé ṣe kó o dá nìkan jẹ́ pé òun ló máa jẹ́ iṣẹ́ tó ń ṣe mọ́. tó bá pé kì í ṣe ilé rẹ náà ti bí mi ó ṣeé ṣe kí n ti commit mo ṣe wáyé mò ń ṣe transport àwọn kẹ̀kẹ́ márúwá tí mọ̀rùfún ebi bá fẹ́ play mi kan kò sí nǹkan táwọn èèyàn torí ẹ̀ lọ bẹ̀jú pé ó fẹ́ fún Saheed lè sí. ẹ mọ̀ pé èèyàn tó ga ni mí ó lè ní tanigunu kó lóorin tó ń buyọ̀ sí yọ ó ń bú èmi àdìo ọkọ àṣà bí ó fọ́. tèmi náà bá fẹ́ play kò sí nǹkan tó fẹ́ torí ẹ̀ wà ní pé mọ̀rùfún ebi agbọ́run wíwí. kí ló ń fọ́ wọn lórí kí ló ń bí wọn nínú ṣé torí pé ṣàfihàn fún mi ní deputy kandozo òun ló ń lé wọn lérè ìṣe náà máa bínú kú ìṣe náà máa bínú kú. bá a ṣe gba play wọ́n ṣe sọ pé ṣáàmán àwọn onítìpà ní ọjà ọba òun la máa play fún. ẹ̀rẹ̀ sí gbére kan tẹ́lẹ̀. a ti gbére kan tẹ́lẹ̀. Katsina tí àṣà ń lọ jìyà ìyá yẹn la jẹ débi pé wọ́n da patiru báyìí kódà mi nǹkan ó fọ́ yán mi dání báyìí eré nígbà tó di tẹ́ bá rí ìgò bó ṣe ń ṣe bíi pé star ni ẹ̀rí lójú ọ̀rọ̀. lẹ́yìn Alhaji Sefiu ní Abẹ́òkúta èmi mo tún kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù Sábànà Ṣàlọ́ Kàbóbò ìgbà yẹn wọ́n ti ń kùn sínú sí mi so bí Kabaka ṣe wá wà lórí stage wọ́n jẹ́ Kabaka kọrin àwọn olórin náà wà ń gbà tó ń yẹ Kabaka sí wọ́n ń gbé máìkì fún wọn Kabaka wọ́n Saheed má bọ̀ náà ẹ̀gbọ́n bá yarí Kabaka bá ní kí ló ń ṣe Kabaka sọ fún Kàbóbò pé tó bá sọ pé wọ Kabaka wọn forúkọ Kàbóbò pé tó bá sọ pé wọ Kabaka ìyálà ìyá Kabaka sì ń bọ̀ tí wọn ti bí kí ló ṣe kí ló wọ́n ṣe fún ẹ. abínibí máa ní abínibí níṣẹ́ fújì tèmi ń kọ kì í ṣe yẹ̀yẹ́ kì í ṣe tábìlìtì o abínibí níṣẹ́ fújì tí mo ń kọ yẹ̀yẹ́ kọ o òun ló jẹ́ kó easy tó jẹ́ kó rọrùn láti kọ. ọmọ alára ni mímú tún gbára dé o ara tuntun lára mi tábà rẹni tó sọ pé òun máa rà dá o òun máa rádá títí débi kí n la òun lè pété tó nítumọ̀ ṣàlàwí ẹ sọ fún wọn kájọ pàdé lágòdò màá sọ fún wọn pa kí n ṣe ṣàṣàwáwù wọn Santoma wọn dábàá bàrà nínú aláré ó ti gbẹ́gàn tọ́la Santoma tá ti ń ṣeré abínibí níṣẹ́ fújì tí ń gbé dání. ọ̀kan lára àwọn onífújì nílùú Ẹ̀gbá ní alẹ́ ẹ bá dárúkọ yín fáwọn èèyàn. orúkọ mi ni Saheed Ọmọtọ́lání Santoma Mr. Embassy. wọ́n ní abínibí máa ní abínibí níṣẹ́ fújì tèmi ń kọ kì í ṣe yẹ̀yẹ́. ẹ ti kọ yẹn tẹ́lẹ̀ o ẹ kọ mi ẹ fún wa mi kán lè mọ̀ púpọ̀ abẹ kọ sínú ìwé wa ni ṣe fẹ́ mú ìwé yín ni ẹ mú ìwé yín jáde ẹ mú ìwé yín jáde àti mọ bá gbélé rin ni ẹ ti máa kọ́lẹ̀ in case àwọn olórin kan wà bẹ́ẹ̀ náà wá ti fẹ́ pè wọ́n sóde wọ́n á ti kọ́lẹ̀ ọmọ mélòó lẹ kọ síwájú kí lélẹ̀ tẹ́kọ̀ yìí ọmọ kíni ọmọ àkókò ni mí ẹ̀kọ́ ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí n gbọ́ ẹ̀kọ́ ẹ fẹ́nu ẹ̀kọ́ bẹ̀ ṣe bẹ́ẹ̀ kọ́. ọmọ alára ni mí mo tún gbára dé o ara tuntun lára mi tábàwá rẹ ni tó sọ pé òun máa rà dá o òun máa rà dá títí débi kí n la òun lè péde tó ní ìtumọ̀ ṣàlàwí ẹ sọ fún wọn kájọ pàdé lágòdò màá sọ fún wọn pa kí n ṣe ṣàwáwù wọn. ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ìbéèrè nìyẹn now àwọn tí ẹni kẹjọ pàdé lágòdò yẹn tí wọn kọ tiwọn sínú pépà àtẹ̀yìn tẹ́kọ̀ tí yín sínú pépà báà lè fẹ́ fèsì wọn. mi ò lọ sínú pépà àwọn ọkọ̀ ọjọ́ àtàwọn ọkọ̀ tẹ̀lé bí mi. ok báà lẹ́yìn mọ́ tẹ́mi fẹ́ bí yín irú oníwo lẹ́ ń kọ fújì ni mo. ẹ mú nǹkan yín dání ẹ sì lè rí bẹ́ẹ̀ ẹ ti kọ́ ẹ ń sàwá sínú ẹ tí mẹ́tẹ́ wá bá ẹ mú wẹ̀yìn jáde jàre Santoma ẹ mú jáde inú ẹ náà ní kẹ́ ti máa wò bóyá ẹ mọ̀ tá a fẹ́ béèrè irú oníwo ni ká sọ bẹ́ẹ̀ ń kọ. fújì ni mo ń kọ. fújì kí ló ń jẹ́ fújì. gẹ́gẹ́ bí àwọn bàbá wa prophet of Fuji music Alhaji Dr. Sikiru Ayinde Barrister wọ́n ṣe àlàyé wọ́n ní fújì jẹ́ orin tí ó wà ìmọ̀ye orin jọ a lè yọ sakara ńbẹ a lè yọ àpàlà ńbẹ wọ́n ní a lè yọ jùjú ńbẹ high life kódà wọ́n ní a lè yọ Islamic music gan ńbẹ oríṣiríṣi. báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí yín sà níbo lẹ ti bẹ̀rẹ̀. Katsina tí mi ṣúgà mi. ẹ kọ yẹn sínú ìwé ṣá o ẹ nìṣó lẹ tó náà tó fẹ́ pàdé yín lágbódò. Katsina tí mi ṣúgà mi ẹ sọ fún kọ́yé máa dáṣà pẹ́jọ́ ni mo fẹ́ rò mọ́ tí n bá rojọ́ kí ni mo fẹ́ rí tà gan-an ìjólóhò tí mo gbé ìdọ̀jà tó dowó mo ní ìjólóhò tí mo gbé ìdọ̀jà tó dorin
tọ́lá ní èmi lọ́mọ atẹ́ni wíjọ́ ẹjọ́ náà fi bí mi òun náà fi wò mí dàgbà tọ́lá ní mo jẹ́ ogún orin látọwọ́ dáàdì mi ni o Alhaji Ṣọlá Adétúnjí Ràṣídì mi Adégbóyèga ọmọ ti bẹ́rí bélò mi mo lálẹ́ wú látara ẹ̀gbọ́n mi ni Alhaji Àkànní social barrister mi mo wá lóyún orin mo fi bínú réènì Mr. Tomiwa èyí tó kọ fújì yẹn mo bí Saida Àṣàbí Portable mi Tèmiládé èyí tó kọ Islamic yẹn mo bí Démọ́lá Àtàndá Àṣìṣì mi Scope èyí tó kọ hip hop yẹn mo tún wá bí Gbọ́láhàn Àyìndé Wàrísì mi Bólú ti fẹ́ èyí tó kọ hip hop yẹn àbúrò mi ní Tẹ̀kọ̀yé Rìlíwánù mi èyí tó kọ fújì lọ́ba tó kò ní Ẹ̀gbá torí tìlú òun náà fi bí mi o ìjólóhò tí mo gbé ìdọ̀jà tó dówó Santo máa ìjólóhò tí mo gbé ìdọ̀jà tó dórin. Àlàyé yẹn látàárọ̀ ń sìn ẹ wá fẹnu sọ fún wa báyìí. Ìtumọ̀ ẹ̀ ní pé a bí mi pẹ̀lú ẹ̀jẹ̀ orin bàbá mi wọ́n kọrin nígbà ayé Sọ̀mọ̀rí wọ́n ní nígbà yẹn wọ́n kàn máa fi ọwọ́ sétí báyìí ẹnu lásán kò yí pé wọ́n kó irinṣẹ́ lọ sí òde bí ibi tó ti ń ṣe ìyàwó àbí nǹkan kan máa fẹnu kọrin bẹ̀ so lẹ́yìn ìgbà yẹn bọ̀dá mi náà bẹ̀rẹ̀ social barrister lágége. Bọ̀dá yín ni social barrister. bẹ́ẹ̀ ni kọ́lọ́n forí jì wọ́n. sọmọ bàbá yín àbẹ. ọmọ bàbá mi ọmọ ìyá mi. social barrister. bẹ́ẹ̀ ni ẹni tá a lè sọ pé mo tẹ̀lé. bẹ́ẹ̀ ni. so àwọn bẹ̀rẹ̀ ìgbà yẹn ìgbà tó bẹ̀rẹ̀ yẹn àwa wà ní school ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ débi pé ìjáṣe láàrin àwọn àtàwọn bọ́sẹ̀ yẹn pé wọ́n sun irinṣẹ́ wọ́n padà wá sí Ẹ̀gbá so a máa ń bá wọn lọ sí òde èmi àti àbúrò mi Tẹ̀kọ̀yé Rìlíwánù tó wà lọ́ba tó kò yọ ọba nǹkan mi nìyẹn àjọ máa ń tẹ̀lé wọn lọ sódì nígbà yẹn máa ń gbèrè fún wọn so ibẹ̀ láti bẹ̀rẹ̀ but gbogbo ọmọ tí bọ̀dá mi bí ọkùnrin ni ìgbà tí wọ́n wá bí obìnrin táwọn wá wọ́n wá fẹ́ lọ pe eléré ń ta tó bá ti ṣeré di bí ọwọ́ aago mẹ́ta mẹ́rin gbà mí èmi ni màá gba máìkì tí màá kọrin so ìgbà tí wọ́n wá fẹ́ lọ pe eléré ńgbà tí wọ́n bí táwọn wá pé inú wa dùn pé àjàjà rí obìnrin o so ìyàwó wa ní ẹ jẹ́ kí bọ̀dá Saheed kọrin ó ṣàṣègbà irinṣẹ́ fún mi tí mo fi ṣe orin ìkómọ yẹn nìyẹn ṣùgbọ́n unfortunately tí mo fẹ́ sọ yìí ó jẹ́ ẹ̀dùn ọkàn fún mi àti fún fámìlì wa ọjọ́ ìkómọ yẹn gangan ni bọ̀dá mi ti gbé nǹkan tí ó fa okùnfà ikú wọn tí wọ́n ti gbé àárẹ̀ wọ́n dẹ̀ ṣe àárẹ̀ yẹn fún 6 months kan tó jáde láyé. ọjọ́ ìkómọ. bẹ́ẹ̀ ni bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn. social barrister. bẹ́ẹ̀ ni kò ń ṣe social barrister tí barrister máa ń kì í bẹ̀ social barrister làwọn náà. ok so Kẹ́kẹ́ street náà wà ní Agége. ṣùgbọ́n ní social barrister lágége. bẹ́ẹ̀ ni. ọdún wo nìyẹn. bóyá bíi 90. so ṣé ká sọ pé 1989 yẹn lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ orin ni àbí báwo. tá a bá fẹ́ sọ pé ẹ jẹ́ ká mọ̀ pé ìgbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn bọ́ ìgbà tí mo ti ń tẹ̀lé wọn bíi 83 ni mo ti ń tẹ̀lé wọn. social barrister bẹ́ẹ̀ ni mo ti ń tẹ̀lé. níbo làwọn wà ń gbà yẹn. wọ́n wà lẹ́kọ̀ọ́ ìgbà tó yẹn wọ́n padà sábẹ́kúta. ìgbà tó wọ́n wá sábẹ́kúta yẹn gangan lèmi èmi àtàbúrò wọn la tẹ̀lé wọn dáadáa. ṣọ́n kọrin bíi barrister ni. bíi barrister ni. kí lẹ́yìn ṣe lẹ́yìn social barrister. èmi ni mò ń lead backup èmi ni mò ń lead elégbè. bẹ́ẹ̀ ni bí mo ṣe bẹ̀rẹ̀ orin gangan yẹn story tó ṣe kínní ni mo ní ẹ̀gbọ́n kan tó jẹ́ ọmọ àbúrò mọ́mì mi babaláwo ni Gbọ́láhàn Awótúndé Ròdòyè náà máa ń pè ní agboolé ẹ̀kẹrin ní Ìta Òjé Gbàgùrà. ṣé Gbàgùrà nìyẹn ni. Gbàgùrà ni mi. ọmọ Gbàgùrà máa ṣàlẹ̀ mi ìlú tán fi bí mi ò ṣe fipá o òkè ọ̀nà ṣáà ni mọ̀ sí mi ìlú méjèèjì ló lẹ́nu ní Ẹ̀gbá àwọn méjèèjì náà di Ẹ̀gbá mu ayé sọ pé kọ́yé má fàgùrà ṣeré kọ́yé má fàgùrà ṣe yí kọ́yé táyé ṣọ́ọ̀ṣì ilẹ̀ torí bí o bá ṣètò ìṣẹ́mọ̀pọ̀ ọba ò ní lè jẹ Gbàgùrà ní bẹ́ẹ̀ ni ọba ò jẹ Gbàgùrà òun ni bàbá mi Ìlúgùn òkè ọ̀nà òun ni ìyá mi. ìgbà tí mo kúrò ní skul mo ní mo fẹ́ kọ́ iṣẹ́ survey yẹn Ọbántòkò ní dáàdì mi kọ́lé sí ṣe mọ̀ kò sí agbára kan lọ títí ọmọ tó bá dẹ̀ rí pé àwọn òbí wọn ò lágbára tí nǹkan yẹn báwọn ṣe òun náà gbìyànjú pé báwo mo ṣe lè ṣe ẹsẹ̀ ní máa ń fi rìn so ọ̀gá mi wá ní pé Alhaji ẹ ṣe jẹ́ kí Sáyíkù lọ máa gbé ní family house níta Òjé ó máa tún close sí Mọ́kọ́lá tó ti ń kọ́ṣẹ́ yìí so
ibẹ̀ ni mo ti máa ń rí bọ̀dá mi. Wọ́n wá máa ń ṣe àjò fún olórin kan gbà yẹn, bọ̀dá Taofik la máa ń pè, Calypso. Wọ́n pe bọ̀dá yẹn ní ìta ọba ní palace gangan. Ìgbà yẹn tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ eré night 7 lórí ìtaṣẹ àwọn máa sọ pé aago mọ́kànlá wọn ti bẹ̀rẹ̀ sí yẹn 7 wọ́n ti bẹ̀rẹ̀ eré. Bọ̀dá yẹn kọrin di bíi 12 wọn tí ì pa owó kan lọ títí. Bọ̀dá mi bá lọ bá wọn pé Taofik jẹ́ kí Saheed kó wá kọrin. Saheed báwo, ṣé Saheed ń kọrin ni? Jẹ́ kó wá kọrin. Àṣebọ̀dá ti mú késẹ̀ dání. Meanwhile nǹkan tó fún wọn ní èrò ọkàn yẹn ni pé bí mo ṣe máa ń kọrin ṣeré tí n bá wà níwájú ilé tí máa ń kọrin ṣeré tí máa kọrin ṣeré, bọ̀dá máa ń like ohùn mi, so wọ́n ṣe ní èrò yẹn lọ́kàn. Mo kọrin ní ọjọ́ yẹn sà, bóyá ni mo kọrin 30 minutes owó tí wọ́n dàbò mi. Ìgbà tó dijọ́ kejì mo sùn, ojúlówó ọ̀rọ̀ mi iṣẹ́, mi ò ń lọ pátí, mi ò ń ṣe àìsùn. Gbogbo ìgbà tí mò ń sọ yìí kò tí ì tó ìgbà tí bọ̀dá mi dé o, mi ì tí ì jọyìn bọ̀dá mi gbà yẹn o. So mo ń láti sùn. Wọ́n dẹ̀ fún mi ní owó lọ́jọ́ yẹn, bóyá 200 naira ni mo lè pè, bóyá 300. Owó yẹn wá jẹ́ new note, mo kó sí abẹ́ pílò. Ìgbà tó yá bọ̀dá mi wá jí mi, kí ló dé, ṣé nítorí pátí ta lọ lánàá náà ni ó ṣe sùn tó báyìí? Ó yá dìde. Wọ́n bá mú mi wọnú kí ni wọ́n bá fi késẹ́ẹ̀tì sí. Gbogbo ìgbà yẹn dẹ̀ ni èmi ò mọ bí mo ṣe fẹ́ pera mi ní orúkọ Ṣẹ̀fíù ni mò ń pera mi. Èmi ní agbo yẹn náà èmi lálá oṣẹ́ mo ṣáà kọ gbogbo ẹ̀, wọ́n dárúkọ àwọn ẹ̀sìn mi létí mò ń kí wọn. So bí wọ́n ṣe mú késẹ́ẹ̀tì yẹn fún mi nìyẹn. Ó di ọjọ́ kejì mo mú lọ síbi iṣẹ́. Bí àpàlọ́ kan wà níwájú ṣọ́ọ̀bù ọ̀gá wa ní Mọ́kọ́lá gangan, tábà ti kọjá ṣọ́ọ̀bù Alájèjì Alámàlà, àwọn ṣọ́ọ̀bù tán kọ́ yẹn, ibẹ̀ ni ṣọ́ọ̀bù tàti tí mo ti kọ́ṣẹ́ sọ́fẹ̀ ìgbà yẹn. So bí àpàlọ́ kan ìrántí orúkọ woman yẹn mọ́, ó wà ńbẹ̀. Àwọn senior mi, àwọn táwa ní ṣọ́ọ̀bù ńgbà yẹn a máa tó bíi 16. Èmi ní nọ́mbà 11. So àṣà mú késẹ́ẹ̀tì yẹn wọ́n wá ń pè ẹ̀, ọ̀gá ò dẹ̀ sí ilé. Ọ̀gá ṣe dé báyìí wọn ò bẹ́ anybody nínú ṣọ́ọ̀bù. Níbo làwọn ọmọ ìgbà wọ́n kàn rí pé wọ́n bá wa níbẹ̀ ẹni oníkàlùkù wa ń yọwọ́, èmi kọ́ sáà, èmi kọ́ ni mo kọrin o, Saheed ní o, kiri kan ní. Saheed ní kíni? Ẹ lọ jókòó sínú ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ẹ wá ń gbọ́ Ṣẹ̀fíù tó ti ṣoríire tó ṣe ẹ̀sà Ṣẹ̀fíù kọ́ Saheed ló kọrin. Saheed báwo? Ó yá èmi tiẹ̀ ti rò pé tó mo ti dáràn lénìí. Bá a ṣe wọnú ṣọ́ọ̀bù nìyẹn. Mo ò lè gbàgbé ọ̀gá mi láyé tí n bá tún padà jẹ́ nǹkan, mi ní gbàgbé Alhaji Rasheed ọmọ Gbọ́láhàn láyé. Torí àwọn ọmọ mi àti dáàdì mi bá jagun, torí nǹkan tó ti ṣẹlẹ̀ sí wọn tó dẹ̀ ti ṣẹlẹ̀ sí bọ̀dá mi. Èmi rò pé wọ́n máa nà mí ni. Bàtà dé ní ṣọ́ọ̀bù wọn ní wá tó ti ń kọrin tẹ́lẹ̀ ni. Mo ní mi ń kọrin tẹ́lẹ̀ sá. Mo bẹ̀rẹ̀ sí ní kí máa kí ṣé mo nà ẹni? Ṣẹ̀fíù kọ́ ló kọrin. Mo ní mi ní sá. Ṣẹ̀fíù Àlàó òun kọ́ ló kọrin. Mo ní bẹ́ẹ̀ ni sá. Mọ̀rúfù ó ní sáà ìyẹn náà ti bẹ̀rù sí ní ọwá. Mo fẹ́ ká help ọmọ yìí. Ìwọ ni ọmọ Mọ́kọ́lá ń bì báyìí, ìwọ máa jẹ́ manager. Bí Mọ̀rúfù ọmọ bàbá Wòsàn bó ṣe jẹ́ the first general manager mi dè ní nìyẹn. Bọ̀dá mi kọ́ wà ń bẹ̀ náà Jim, ọmọ àbúrò mọ́mì mi náà ní agboolé ní Ìlúgùn. Ìwọ jẹ́ floor manager. Ẹ̀yin sọ̀fíọ̀ bá kóra yín jọ. Bá a ṣe kóra wájọ ni àti drọfman àtàwọn tó ń ṣe drọfman àti kóra wájọ. Bàbá kan náà jẹ́ Saheed olórúkọ mi, ọ̀rẹ́ mi tiẹ̀ 24/7 èmi àti yẹn nínú ṣọ́ọ̀bù. Ìyẹn náà state manager bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ ṣe dá báǹdì lẹ́nìyàn. Lórí pẹ́yìn kọ́ ló ń pè sí pátì. Èmi kọ́ olórin tó ń kọrin kò kọrin dáadáa. Èmi kọ́ wọ́n náwó fún. Bọ̀dá yín tó ní kẹ́kẹ́ kọrin yẹn ìyẹn yíwọ́ padà. Wọ́n yíwọ́ padà babaláwo. Ọ̀dẹ̀ ń ṣe pọ́n ti ignation olórin ti bí. Ignition. Irọ́ wọ́n sì wà Awótúndé olódò yìí ó sì wà dọ́là. Ọdún wo nìyẹn? 83, 84. But ìgbà yẹn náà Ṣẹ̀fíù nìkan lẹ dárúkọ, àwọn olórin wo ló tún wà lẹ́gbàgbà yẹn tó tún jẹ́ pé ó lórúkọ dáadáa? Mi fi bẹ́ẹ̀ ní interest kan lọ títí, ṣùgbọ́n mo mọ̀ pé mo máa ń gbọ́ Alhaji Èjìrẹ́ Bonanza. Bẹ́ẹ̀ ni mo máa ń gbọ́ bọ̀dá Musiliu Àdìsá Tùsánbọ̀, àwọn ti kú sìn. Ọba Tutuye. Ọ̀gá mi kan náà àwọn náà ṣe papòdà báyìí, Sẹ̀míù Lọ́rí, Otolo, àwọn tá a máa ń gbọ́ nìyẹn tó máa ń mi Otolo yẹn máa ń mi ìrùkẹ̀rẹ̀ báyìí lágbóngbà yẹn. Tó bá ti mi ìrùkẹ̀rẹ̀ báyìí ìròyìn àní mọbi tó ti ń wá. Àwa máa ń lọ wòran ni pé àwọn owó leléyìí. Mọ̀rúfù ebi mi ò lè sọ ẹni tó bẹ̀rẹ̀ ṣáájú ara wọn láàrin èmi àti ẹ̀.
ṣùgbọ́n mo mọ̀ pé àsìkò kan náà ni a dìde sí ṣùgbọ́n mi ṣáájú òun ṣe album lẹ́yìn Alhaji Sefiu Alao ní Abẹ́òkúta yìí mo láyọ̀ láti fi gbogbo ẹnu sọ even gan àtàwọn Alhaji Ejire Bonanza lẹ́yìn Alhaji Sefiu ní Abẹ́òkúta èmi mo tún kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù. ọdún wo nìyẹn? mo kọ́kọ́ wọ studio ní 93 yẹn pẹ̀lú Positive Record Alhaji Kọ́lá Pópóọlá lọ gbé wa wọ rẹ́kọ̀dù studio yẹn. Ìgbà yẹn ni Paso náà wọ studio wọn gbọ́dọ̀ gbẹ̀gbẹ́ náà gbogbo àgbà yẹn òun náà ti ṣe kàńkà o ṣùgbọ́n torí live cassette tí Paso ti ta síta táwọn èèyàn ti mọ̀ Alhaji wa ní ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọpọlọ promoter wọn sọ fún mi pé àwọn ò fẹ́ ká jáde pẹ̀lú Paso ẹni yẹn wọ́n ní Saheed mo ní sà wọ́n ní orin tí mo fẹ́ kí orúkọ mi wà ńbẹ̀ kọ́wọ́ mi wà ńbẹ̀ kò tí ì sínú rẹ́kọ̀dù yìí wọ́n padà sọ fún mi pé kò ń ṣe pórí yẹn ò dá o pé bẹ́ẹ̀ tí àwọn ò fẹ́ ká gbé jáde ńgbà yẹn Paso jáde recognition 93 yẹn ìgbà tó wá di 96 àwọ̀ studio padà láṣẹ wá ṣe Fuji Victory. kí lẹ kọ́nu Fuji Victory? Santoma boy, I call you my lovers, let's go out and have some fun. I'm country boy playing Fuji. I'm country boy playing Fuji. Music's the food of love. Santoma wonder, I call you my lovers, let's go out and have some fun. Mo ní ikú mi ò dá báyìí o, àrùn mi ò dá báyìí o, tọ́lá ni mo sì fẹ́ jayé o, tọ́lá ni mo sì máa lówó lọ́wọ́ o, mo sì máa bímọ lé mọ́, mo sì máa kọ́lé mọ́lé o. 96 torí náà ikú mi ò dá báyìí o. 96. báwo lẹ́yìn ṣe wá mọ̀ pé ní oní Fuji tó tún kọ́kọ́ ṣe rẹ́kọ̀dù lẹ́yìn Sefiu? Isika Baka ṣe rẹ́kọ̀dù tí wọ́n 1989. àwọn ò sí lábẹ́òkúta mi ń fi wọ́n sí olórin Abẹ́òkúta ṣé mo kálá jíṣẹ́ àkànní náà ọmọ Abẹ́òkúta ni. bọ̀tán gbé lábẹ́òkúta. even gan apá bàbá Manchester àwọn náà ti ṣe rẹ́kọ̀dù wọn sí lábẹ́òkúta. so nínú àwa tá a wà ní Abẹ́òkúta ń gbà yẹn bí oní Fuji lẹ́yìn ọ̀gá wa Ògúndábèdè olórí olè àfojú kókókókókó sọ́ni tí ò lórí ẹrù tó yẹ pẹ́lẹ́ ní lórí ẹrù sọ́nù lágbèsè àbá lẹ́yìn ọ̀gá wa èmi tún ni mo tún ṣe. ẹni tí ó bá fẹ́ ṣe Fuji especially time tí àwa bẹ̀rẹ̀ yẹn ìṣe ló forí sọ àwọn ìgbésí ayé táwọn bàbá wa ń lò ní ayé àtijọ́ tó jẹ́ pé olórin wọn kì í ṣọ̀rẹ́ ara wọn nígbà yẹn nǹkan le oríṣiríṣi challenges ni mo face nígbà yẹn àwọn Alhaji Sefiu Alao àwọn Alhaji Bonanza even gan Mọ̀rúfù Ebi ó ṣáájú mi blow ń gbà yẹn pé bákan náà àwọn eléyìí sáṣe ń ṣe bákan náà ṣe ń ṣe Ọlọ́run ṣàánú mi ó dọjọ́ kan mo lọ bá Alhaji Musiliu Adisa Tùsàmbọ̀ mo rí wọn lọ́ba ń tòkó baálé ọ̀gá wa ẹjọ́ ẹ fẹ́mi náà ní ààyè ọjọ́ ẹ fún mi ládvice báwo mo ṣe lè ṣe tí mo ṣe máa move ṣọ́n mi lọ́jọ́ yẹn àwọn fáǹsì wọn tó tẹ̀lé àwọn bọ́ọ̀sì tó tẹ̀lé wọn bínú sí wọn gan pé ọmọ kékeré yìí ó wá bá ẹ wá tí ẹ ṣì fún ní audience wá sì bá sọ̀rọ̀ náà ọjọ́ yẹn ẹ̀rù bá mi ṣáwọn tí mo fẹ́ máa bá forí gbórí lélẹ́yìí ṣùgbọ́n nígbà tí ẹ̀rù máa bà mí láti pé ṣé mi máa lè kọrin yìí mọ́ báyìí ṣé mi ní sábà yìí a lọ sí ṣóò kan ni ṣóò yẹn chairman àwọn ẹgbẹ́ onítìpà la lọ play fún àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ bíjà ṣe bẹ̀rẹ̀ ń bẹ nìyẹn wọ́n dà pàtí yẹn rú débi pé inú igbó báyìí àti boys o àti manager o à ń lẹ́rí mọ́ra wa wọnú igbó ni tá àsálà fún ẹ̀mí wa gbà tó di àárọ̀ ọjọ́ kejì máa yẹn tún sọ pé kọ́ máa rìkọ́ọ̀dù fídíò bá a ṣe ń jà ìyẹn máa tó ṣe pàtí yẹn pé àwọn dá pàtí orí kámẹ́rámà ṣe máa rìkọ́ọ̀dù ẹ̀ bọ́n ṣe ń jàjà yẹn kọ́ ṣe máa rìkọ́ọ̀dù ẹ̀ ó dàbí ìgbà táwọn ìbá ní bóyá àárín òun àtàwọn fámìlì ẹ̀ ògún wọn ò wá fẹ́ kí nǹkan yẹn ṣeé ṣe gbogbo wa sá wọnú gbó torí bọ́nú gbó sàṣàlà fún ẹ̀mí wa nígbà yẹn so ìgbà tó wá dàrú ọjọ́ kejì máa yìí wá rí wa níbi tá a jókòó sí wa ní Saheed ẹ̀ tí ì lọ ẹ sà á lè lọ àpawó kankan onímọ́tò tó dẹ̀ máa bá wa kó oníṣẹ́ ó ti bínú lọ mo ń láti bọ́ aṣọ mi tí mo wọ̀ mo fi ṣòṣùká mo ń láti fi orí mi ru spíkà abúlé yẹn dẹ̀ tó ibi báyìí sí tóró lọ́hùn yẹn mo ń láti ru spíkà tẹ́ òjò dẹ̀ tún wá rọ̀ débi pé gbogbo ara mi ti dọ̀tí. wọ́n á pè bọ̀dá mi yẹn Maruf ọmọ bàbá mi ni mo ní bọ̀dá mi mo ní mi ò kọrin mọ́
ọ̀dà mi wá lọ sọ fún dáàdi mi pé Saheed máa lóun ò kọrin mọ́ torí problem ta ní lánàá. Meanwhile àwọn nǹkan ìṣòro tá a níyẹn àwọn mánéjà mi náà fà á. Yes, bàbá mi máa ń ṣe ìkìlọ̀ kan fún mi. Wọ́n ní mọ́mọ́ Saheed, mo ní sáà àwọn nǹkan tí mo fẹ́ tẹ̀lé tí mo fẹ́ sọ fún ẹ̀yin ò gbọ́dọ̀ tàsé àgẹ̀rẹ̀ lórí ẹ̀. Wọ́n ní mi ò gbọ́dọ̀ fi oògùn di àwọn boys mi mọ́lẹ̀. Wọ́n ní torí pé tí n bá ti fògùn dè wọ́n mọ́lẹ̀ èyí tí ó bá sí oríire ẹ̀ lọ́dọ̀ mi ní jẹ́ kó lọ síbi tó máa lọ sóríire ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣe rí bí wọ́n ṣe fẹ́ràn yín tó ṣe ń fi òde lọ yín. Tẹ́ ẹ bá ti gba play kan kó jẹ́ 15 naira lè gba play yẹn tẹ́ ẹ ti fún ẹni yẹn ní receipt tẹ́lòmíì bá wá tó ní òun fẹ́ san 150 tẹ́ ẹ bá gbà kò sálùbáríkà ń bẹ o. Nítorí pé mo kéré mo wá yànda gbogbo nǹkan yẹn fún àwọn ẹ̀gbọ́n mi ọmọ bàbá mi wà lẹ́yìn mi náà. So bàbá mi tó wá sọ pé Maruf tí báǹdì àbúrò ẹ bá bàjẹ́ owó ẹ ló wà. Marufu kejì ìyẹn dúdú bọ̀dá mi pupa Maruf dúdú Maruf bàbá náà máa ń pè wọ́n. Ìwọ náà sọ́pọ́ọ̀tì ọ̀rẹ́ kẹ́ ẹ make sure pé ẹ gbé ọmọ ìsókè tó bá ti lọlẹ̀ ọwọ́ yín ló wà o. Bá a ṣe gba play àgbà play mi ìrántí ibi tí tó yẹ ká play yẹn mọ́ ibẹ̀ yẹn tó wá jẹ́ àárín Abẹ́òkúta. Wọ́n ṣe sọ pé chairman àwọn onítìpà ní ọjà ọba òun la máa play fún àwọn òde lè disappoint mi ṣebí ẹ rántí nǹkan tí dáàdi mi sọ ó ní bọ̀ Saheed wọ́n gan ó lè afford láti disappoint bọ̀dà Káyọ̀dé náà. ẹ̀rẹ̀ ti gbére kan tẹ́lẹ̀. a ti gbére kan tẹ́lẹ̀ ni a máa wá sọ fún ẹni tí a ti sọ fún pé a máa play fún. wọ́n ní ṣebí mo rántí ìgbà kan torọ́gà wa náà kọ́ wa ní àwọn ọ̀rọ̀ kan gbà kan ìyẹn Alhaji Ṣẹ̀fí Àlàó a so close débi pé tán bá ní play méjì mẹ́ta tọ́gà wa fẹ́ sákò bí kan lọ́sàn-án ọmọ ní kan wá pè mí wá Saheed ìṣó ti ní èrè ní ọ̀dì 15 tí bá ní ọ̀gá mo ti ní èrè èló gbà lọ́wọ́ tí bá ní 50,000 ni ojúkù ẹ̀bà mi fún Saheed ní 70,000 bẹ́ẹ̀. Báwo mo ṣe máa wá sọ fún àwọn yẹn sọ fún wọn pé wọn náà gbọ́dọ̀ jáde lọ́jọ́ wọn ń ṣètùtù fún ẹ. Àwọn ọpọlọ yẹn lèmi náà máa padà sọ kálí. wọ́n ń ṣètùtù fún yín. Pé mi gbọ́dọ̀ jáde lọ́jọ́ yẹn ṣọ́mà ní kò lọ kú ni ṣé mo lè kẹnu sọ́gà ọ̀rọ̀ sọ́gà wa lẹ́nu náà ni mo àgbà náà ni àwọn nǹkan yìí náà ni mo wá ní káwọn máníjà sọ fún ẹni tí bí pé tó ṣé mo pàwọ́ lágbá play lọ́wọ́ yín nígbà tá a máa rí Saheed ní mo gbọ́dọ̀ jáde lọ́jọ́ yẹn hùn pé wọ́n ń ṣe nǹkan kan fún un. Katsina tí àṣà ń lọ jìyà ni ìyá yẹn la jẹ débi pé wọ́n da pàtírù báyìí kódà mi nǹkan ó bẹ́ẹ̀ kó tó dẹ̀ di pé jà yẹn bẹ̀rẹ̀ àwọn onítìpà tó ń ti ọjà bọ̀ àwọn onítòkùnbọ̀ tó jẹ́ ọ̀rẹ́ sàmánu ọjà ọba yẹn nígbà yẹn tó ń ti ọjà bọ̀ àwọn adégbọ̀rọ̀ ní ìmọ̀ bóyá gbọ̀dọ̀ sì wà àwọn àṣìṣe àròsọ àwọn fans mi gidi ńgbà yẹn nìyẹn wọ́n ṣe ń ṣí pọ̀sì Saheed àgbéwá ni o kò ṣe kí a kò lọ bẹ̀rẹ̀ rẹ̀ owó deliver wọ́n máa fi hàn mí tínú mi ti ń dùn pé eléyìí bóyá máa ti lọ ra bí nǹkan kékeré kan pẹ̀lú nǹkan tí mo ti. kí ló wá fàjà. a lè sọ ìjà yẹn kàn bẹ̀rẹ̀ ni from nowhere ó dẹ̀ bẹ̀rẹ̀ ó dàbí ìgbà tábà sọ pé ogun Boko Haram ń jagun. àwọn ibi tá a dẹ̀ tó rinṣẹ́ sí yẹn àwọn igi ọsàn ó wà níbẹ̀ ìwọ́nú gbọ́ba ìbẹ̀lá tó rí pọ́gbó oníkálukú sásàlà fẹ́mi ẹ̀. níbo nìyẹn ti ṣẹlẹ̀. mi ìrántí orúkọ abúlé yẹn mọ́ but a máa kọjá wá sinmi díẹ̀ a ní gun bíríìjì ká tó dé Ìtorí yes abúlé yẹn wà lọ́wọ́ ọ̀tún. ta ló wá kó bá yín lọ́jọ́ yẹn báyìí. a lè sọ pé báyìí nìjà ṣe ṣe àníbi tó lè dó ibi tí ẹ̀fún yẹn dé torí ẹ̀fún lèmi pé tọjọ́ yẹn ẹ mọ̀ ní tí mo fi pè lẹ́fún. bọ̀dá tó ń ṣe ìnáwó gan tó wá ń sọ fún cameraman pé ṣó yá wéré ni máa rìkọ́ọ̀dù bọ́n ṣe ń jà yẹn wọn ò fẹ́ kí n rí kíní iṣẹ́ wọn ò ń ṣọ̀tẹ̀ mi ní máa rìkọ́ọ̀dù. bọ̀dá ìwọlé tó gbọ́dọ̀ fọ́ yán mi dání báyìí eré nígbà tó di tẹ́ bá rí ìgò bó ṣe ń ṣe bíi pé star ni ẹ̀rí lójú ọ̀rọ̀ ó tètè ya mórí mi wọ inú kọ̀rọ̀. sojú olórin ń rí. now rẹ́kọ̀dù àkọ́kọ́ yẹn lẹ ṣe ní 1996 òun lẹ pè ní Victory. now olórin pọ̀ lẹ́gbàǹgbà yẹn ẹ̀dẹ̀ ní lẹ́yìn Ṣẹ̀fí Àlàó ẹ̀yin lẹ tún jẹ́ ni tó tún ṣe rẹ́kọ̀dù káwọn tó kù tó máa bọ̀. ta ni ká sọ pé jọ̀gá yín díṣẹ́ orin tẹ́ ẹ kọ́ṣẹ́ lẹ́yìn. abínibí máa ní abínibí níṣẹ́ fújì tèmi ń kọ kì í ṣe yẹ̀yẹ́ ṣe tábílítì o abínibí níṣẹ́ fújì tí mo ń kọ yẹ̀yẹ́ kọ o òun ló jẹ́ kó easy tó jẹ́ kó rọrùn láti kọ
ṣùgbọ́n tí n bá fẹ́ sọ pé ọ̀gá mi bọ̀dá mi náà ni máa pè social barrister ní nǹkanṣẹ́ lọ́dọ̀ anybody ṣùgbọ́n iṣẹ́ yẹn ó wà nínú ẹ̀jẹ̀ because bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọmọ bọ̀dá mi Tọ́míwá máa jẹ́ 4th born òun náà ti ṣe album méjì Fuji music first born mi ni Saidat Àṣàbí Tèmiládé Islamic music ló ń kọ first born mi lọ́kùnrin Abdulaziz Àtàndá Adégbóyèga òun náà kọ hip hop ss scope lórúkọ ẹ̀ Gbọ́láhàn Waris Bólúwatifẹ́ rapper lòun so then àbúrò mi ní ọba kan mi ní tẹ kò yé rí wọn tó wà ní ọba tó kù so ẹ̀jẹ̀ ni kò ń ṣe pé bóyá akọ but tí n bá fẹ́ fún yàn pé àwọn gbọ́dọ̀ mọ̀ pé ó gba ọ̀dọ̀ rẹ̀ kọjá Alhaji Tajudeen Akànnì bó gbé social barrister. Now lẹ́yìn first record yẹn ń kọ́ ṣe tún ṣe record mi. yà mo ṣe dribbler. Àwọn wo ló ń dribble yín gbà yẹn. nǹkan tí a ṣe pè ní dribbler ni pé mo ní kò sórin tí n lè kọ kò sọ́nà tí n lè gbà bérédèrè Fuji yóò Santo kọrinkọrin èmi ni Mr. Dribbler nílé orin bẹ́ẹ̀ni kí n kà wàhálà Santo máa kọ ó jẹ́ ti Fuji Santo máa kọ ó yẹ jújú macaroni máa kọ Mr. Dribbler ni mí kò sọ́nà tí n ò lè gbà ní ilé orin. mo ń gé ni mo ń gé wọn mi ń jọ ẹnì kankan mi ń jẹ anybody anywhere mo lè gbà nítorí pé inú ẹ̀jẹ̀ ló wà. bọ̀tẹ́ yín ò lè fi Fuji tí ń kọ hip hop. irú album tí mò ń gbèrò pé mo máa ṣe náà tábàwò starting ẹ̀ náà ó mú bíi hip hop lọ torí a lọ nílọ pé Santo máa Karube ló ń pèdè ìdí sáńjẹ tó dáyàn hàn jẹ kájú Santo máa Karube ló ń pèdè ó lè dí sáńjẹ ó dáyàn hàn jẹ kájú ẹni bí ẹni lọmọdé ká mo ní èjì bí èjì lọgbàntayọ ẹtàntà gbẹrin wọrọkọ mo gbé tèṣí dànù mo gbé tuntun dé let's get together jẹ kájú Santo máa Karube ló ń pèdè ìdí sáńjẹ ó dáyàn hàn jẹ kájú. àmúrẹ̀ gbádùn ọwọ́ tẹ̀ jùlẹ̀ yìí o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. ṣé rẹ́kọ̀dù méjì lẹ ṣe wá ṣe ni. mẹ́ta ni master snooker ló ṣe kẹta. báálẹ̀ ṣe yẹn. mo ṣe yẹn ní 2007. mo ní Santo máa mo gbére mi dóde àgọ́yà mo gbére mi dé alágòdò ẹ jọ̀wọ́ mi ẹyẹ tó ṣorin ẹyẹ tó ṣe lé odù ọmọ yìí làjẹ mo ti wá gòdò ó tó jọ mẹ́ta omi kì í ṣàjòjì ẹ̀yin àgbààgbà inú àgòdò ẹ wá fún wa ṣe mọ́tọ́lá ní sọ̀sùn àgbèrèdè o ẹ̀rù jẹjẹ eléré Mr. Embassy dojú ọ̀pọ̀n ẹ̀rù jẹjẹ eléré Ògúnmọ́lá ló jagun Ọ̀yọ́ Lísàbí ló jagun Ẹ̀gbá àwa la lè jagun eré Fújì bó bá jẹ́ ti kakọrin mo tún dé àtúndé àwa má dé o ẹ wá ó wá o ẹgbẹ́ Santo máa tún gbé tuntun dé. mẹ́ta ni gbogbo rẹ́kọ̀dù tẹ́ ṣe. iṣẹ́ Fújì nígbà tẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ Fújì ń sìn kí lẹ rí sí. iṣẹ́ Fújì ń sìn ó ti di pé tí o bá di ẹrù ẹ tó bá kéré tún di Fújì ń sìn kò ṣeé ṣe kó o dá nìkan jẹ́ pé òun ló máa jẹ́ iṣẹ́ tó ń ṣe mọ́. yes. ṣé lọ́dọ̀ tí yàn àbí lọ́dọ̀ gbogbo ní Fújì. tẹ bá bi àìmọye èèyàn wá sọ fún yín bẹ́ẹ̀ ṣe rí àwọn ẹlòmíín tí wọ́n mú iṣẹ́ mọ́ yẹn ẹ mọ̀ pé ilé tó ti bí oníkálukú wá yàtọ̀tọ̀ tó bá pé kì í ṣe ilé rẹ̀ náà ti bí mi ó ṣeé ṣe kí n ti commit. bẹ́ẹ̀ ni ìdí àti túmọ̀ ní pé during the time àwọn time tí mò ń sọ yìí bóyá a máa rí ẹ̀ẹ̀kan ṣo lọ́sẹ̀ tí mi ní lọ sóde àwọn olórin ẹgbẹ́ mi tó bá wo fídíò yìí wọ́n lè pàdé lọ́nà kan já mi nírọ́ àbí tí n bá tún máa pín òde fún wọn.
yes lẹ́gbàá yìí bẹ́ẹ̀ ni Santoma. bẹ́ẹ̀ ni kódà mo máa ń miss play mi nígbà míì tẹ́lẹ̀ mi máa sọ pé báwo ni ṣàlàfíà ni last week ni a ṣe ìnáwó bẹ̀tà mọ̀ pé má ti ní play ní play torí wọ́n ti believe pé Santoma ní aago mélòó ẹbí mọ ọjọ́ mẹ́jọ ẹ fẹ́ lọ pé Santoma nígbà tí bóyá ọjọ́ ẹbọ Saturday ni nǹkan tí mo mí ni. o ti máa ní ó máa ti léré ó máa ti léré. ẹ kí ló wá dé tẹni kẹwọn tún di ẹrù kan ẹrù ẹ. ẹ ń torí situation ìlú ń sìn ni. tọ́fà àwọn tí àjọ jẹ́ sàwáwù tí ọ̀rọ̀ orin fi tó jọ rí bó ṣe rí lásìkò yìí ẹlòmíín jọ́sọ̀nà wà tàn tọrọ wò. àwọn olẹjọ sẹjà àwọn yẹn jẹ. irú ọ̀rẹ́ mi Mọ̀rúfú Ebi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ nìyẹn àbúrò àwa tó adẹ̀túnjọ dọ̀rẹ́ gbẹ́. ṣé inú rẹ́kọ̀dì lẹ ti búra yín. ní ìgbà tí à ń sọ yìí tí Mọ̀rúfú Ebi bá fẹ́ play nbí kan kò sí nǹkan táwọn èèyàn torí ẹ̀ lọ bẹ̀jú pé ó fẹ́ fún Saheed lésì. tèmi náà bá fẹ́ play kò sí nǹkan tó fẹ́ torí ẹ̀ wà ní pé Mọ̀rúfú Ebi agbọ́run wíwúri etí ẹ̀. ẹ sọ díẹ̀ fún mi ní bẹ ṣe bú Mọ̀rúfú gbà yẹn. kí ló ń fọ́ wọn lórí kí ló ń bí wọn nínú ṣé nítorí pé Ṣẹ̀fíù fún mi ní deputy Cardozo òun ló ń lé wọn léré bóyá nítorí mo ń kọrin bí Ṣẹ̀fíù òun ló ń bí wọn nínú ìṣe náà máa bínú kú ìṣe náà máa bínú kú. ẹ ẹ dárúkọ èèyàn. mi ò dárúkọ èèyàn. bọ̀tán ti mọ̀ bí Mọ̀rúfú lẹ̀ ń bá wí. ṣùgbọ́n tó ń bá máa sọ títí mi ẹ mọ̀ pé èèyàn tó ga ni mí ó lè ní tanigunu kó lórin tó ń buyọ̀ sí yọ ó ń bú èmi àdìo ọkọ àṣà bí ó fọmọ kan gbà yẹn kódà. Mọ̀rúfú Ebi. à ń jà mọ́ èmi àtọ̀rẹ́ mi ti jọ rẹ̀ ṣùgbọ́n mò ń sọ kẹ́ ẹ bá lè mọ bí àsìkò yẹn ṣe rí ni nǹkan tó pa bọ̀dá mi ń gbà yẹn iṣẹ́ ayé ni Mọ̀rúfú fi bú mi bọ̀ nísìnyí tó bá mọ̀ pé mo wà lábẹ́kúta nísìnyí ó máa mọ bó ṣe máa wá mi wá so àti close ẹ wá béèrè pé kí ló fàdí ìjà wá ń gbà yẹn ìgbà yẹn wọn àti Alhaji Sefiu Alao wọn ò sí ní in good mood so torí pé mi wá jẹ́ ọmọ lẹ́yìn Sefiu Alao tó yẹ pé 24/7 ó ti rò pé ẹni tí wọ́n ní ọ̀bẹ nìkan jà fi ọwọ́ gún gbogbo ilé lójú so bóyá ń bọ́ Alhaji Sefiu ló ń bú èmi náà ṣùgbọ́n gbogbo èsì tèmi fún òjò yẹn ló ń gbà yẹn. ìpè kí ló ń fọ́ wọn lórí kí ló ń fọ́ wọn lórí ṣé nítorí mo jẹ́ deputy Cardozo òun ló bí wọn nínú tó. ní ìgbà yẹn ẹ bá gbọ́ Àdìyómi Mọ̀rúfú bàbá kaná ṣáyó bàbá káàrù bàbá gbọ́dọ̀ gíga kò sí ẹni tí yóò lè bú. Mọ̀rúfú Ebi. bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́n ti rọ̀. bí a bá sọ pé best friend sí òun àwọn tá a jọ jẹ́ sàwáwù ń gbà yẹn náà ni òun mú ní Ọlọ́ládé Sunshine. Sunshine. ọ̀rẹ́ mi gangan nìyẹn kódà ìgbà tí ìyáálé mi kú ní 2010 ọmọ tí mo padà fẹ́ ṣe kejì tó jẹ́ ìyá Waris tó ń kọ hip hop yẹn tí ó bá máa wá ọ̀dọ̀ ẹ̀ láti ń pàdé torí ìyáálé mi ò tí ì kú gbà yẹn wọn ọ̀dẹ̀ tí ì mọ̀ ẹ̀yin ọ̀sẹ̀ àgbóǹgbà yẹn. ìgbàgbọ́ mi ni pé bá ti wáyé páàrí láàrin. lókè ẹ ti kọ́lẹ̀ látọ̀run. nǹkan tí èèyàn bá ti kọ ni. ẹnìkan tiẹ̀ ń sọ tí ọba Sólómọ́nì sínú báíbù péyàwó 300 tó fẹ́ yẹn ó mọ̀ọ́mọ̀ fẹ́ gbó wọn ni kó lè lẹ́nu nílùú kọ̀ọ̀kan. àmì ò mọ̀ ń pa yẹn èmi ò mọ̀ ń pa yẹn. tani gúnúgó lórin tó ń buyọ̀ sí yọ o. a tún wá sí èmi tó wá ní olórin tó ń buyọ̀ sí ìgbà yẹn báyìí tó bá gbọ́ pé Mọ̀rúfú fẹ́ ṣeré níbì kan wọ́n ti rọ́ lọ àfi tó bá pé ibì kan náà láti lọ ṣeré ń bọ́ lọ́ máa wá ṣe tọ́lọ́ fẹ́ máa fáwọn èèyàn nírànwọ́ tó ń bá pílẹ̀ làbẹ́kúta èmi máa jáde kó làbẹ́kúta ń jọ yẹn tó ń bá jáde kó làbẹ́kúta èmi máa wà làbẹ́kúta ń jọ yẹn. nígbà yẹn tí n bá ń kọrin ní ẹ̀yìn stúdíò tá a wà yìí tí mi ń bá dárúkọ ara mi ẹ máa rò pé Alhaji Sefiu ló ń kọrin ni o so débi pé Alhaji wá sí agbo mi kan lọ́jọ́ kan ìjọ yẹn wọn ò kọrin púpọ̀ ṣùgbọ́n ìwọ̀nba ohun tó sọ yẹn ní bí owó ṣe ní ìjọ yẹn owó táwọn èèyàn tún sí wọn lórí yá tó bí 30,000 èmi náà kò fún wọn ní eléyìí ní deputy Cardozo ọmọ Àlàó Sefiu o eléyìí ní Tọ́lání Santos ọmọ Àlàó Cardozo. wọ́n tó wá máa ń kọ item kan fún mi tó bá ti rí ìyá àta Mọ́kọ́lá ń gbà yẹn Alájà Táíbàt Ọ̀ṣọ́mú kọ́lọ́hún forí jì wọ́n àwọn àníyàwó onírẹ̀ẹ́sì Mọ́kọ́lá ṣe bá mi tọ́jú Kàrúbé o ṣe bá mi tọ́jú Santo ọlọ́run gbọ́ ni deputy Cardozo ṣe bá mi tọ́jú so ìgbà yẹn the going was good láàrin wa. ẹ̀yin ní Sefiu máa ń fún lọ́wọ́ yẹn. èmi ló máa ń fún lọ́wọ́ èmi mo ní item yẹn gbà yẹn torí ìyá àtàwọn ìyá mi nìyẹn. ṣe bá mi tọ́jú Santo Landoma kìnnìkan Landoma àbúrò mi Ládìwà Mọ́kọ́lá nìyẹn. but àwọn Adéolú Jackson kọ́. àwọn àbúrò wa àwọn ọmọ wa nìyẹn very humble boy
ọmọ tó dáa tó ní ìtẹríba ní Adéolú. Santoma Ọmọ tó ní ìtẹríba. ṣẹ́yìn ní Karube Fuji ní àbí báwo? Bẹ́ẹ̀ni. orúkọ ló ń pè yín gangan gbà yẹn torí àwọn tó ń wò wá tó jẹ́ ọmọ Ẹ̀gbá tó ń wò wá all over the world. Orúkọ mi náà nìyẹn, orúkọ mi gangan official name mi ni Adégbóyèga Saheed Ọláyẹmí, but orúkọ band mi ni Saheed Ọmọtọ́lání Santoma Karube Alhaji, Mr Embassy, the country boy, mo ṣe máa ń pè mí. kí ló ń jẹ́ Karube? Èmi kọ́ ni mo kọ́kọ́ ń jẹ́ Karube o. torí mo mọ̀ bí mo Ṣìmíù Karube ẹ̀gbọ́n wa Ayégena wà, ṣùgbọ́n gbà tẹ́ máa fọ́ọ̀mù Karube tèmi, àwọn èèyàn believe gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ ní pé Santoma ti láṣẹ́wó jù, èmi náà wá dúró lórí aṣẹ́wó ni mí yẹn, èmi náà wá fi move. Mo wá ní kiss and rubbing is unbeatable enjoyment. Kiss, K and rubbing, K, A and R rubbing is you unbeatable, B unbeatable yẹn, you àti B unbeatable, yí tó gbẹ̀yìn enjoyment. so Karube yín ní mí ní. Bí èmi ṣe fọ́ọ̀mù Karube nìyẹn. Karube ti tèmi nìyẹn. now ẹ wá ń sọ̀rọ̀ Fuji gbà yẹn Fuji sìn ẹni kéèyàn di ẹrù ẹ̀ lọ́nà wo. Ṣé rí Yorùbá dáa púpọ̀ sá? Yorùbá dáa, Ọlọ́run dá wa pẹ̀lú ẹwà èdè. Kò sí ọ̀rọ̀ tí Yorùbá máa sọ tí ò ní nítumọ̀. Yorùbá ní owó tí ọmọ kékeré bá kọ́kọ́ rí, wọn nákàrà ló máa fi jẹ. Ṣé rí ìgbà tí mò ń sọ yìí, ẹni tó kéré jù nù ní Fuji nígbà yẹn ní Abẹ́òkúta, pẹ̀lú wọn ṣe ń pariwo Ṣẹ̀fíù ní o, Àlàó ní o, Oyin kíní kan ní o, everybody ń pariwo ńgbà yẹn, kò sí ẹni tí ò kì í enjoy. Because bọ́ọ̀ wà pé ẹ̀ lóde, ẹni tó máa gbóde wá fún wọn náà pé ó yá wá bá mi lọ sí ibà lọ ṣeré, ó wà tó ti yẹ yín, oníkálùkù ń rí owó. Ṣùgbọ́n ṣe rí àsìkò tí a wà yìí, nǹkan ti change. Tún ẹrù di tí mo sọ yẹn ni pé ayé ò lè bu ẹ o, tó bá dẹ̀ bu ẹ, a máa ráhùn tó máa sọ fún gbẹ̀yẹn ṣé ó dìgbà ṣe ẹ̀fẹ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ rí jọ́sọ̀ fún àtọ̀rọ̀ owó àbíkú lọ jalè ni, kó wá business mi. Bí mo ṣe wà yìí, mò ń ṣe transport. Transport báwo? Mo ń ṣe transport àwọn kẹ̀kẹ́ márúwá. Yes, mi need láti tijú láti sọ ìgbà tí èyí pé mo jalè. So tí show bá ti wà máa lọ. tí ò bá sí show. Tí ó bá sí show, ẹ gbèrò. máa gbèrò. Torí ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ ṣe lábẹ́òkúta. kí ló tẹ̀lé ṣe lábẹ́òkúta? tára Abẹ́òkúta bá wá sékòó tán rí bí onímárúwá ń kọ́. Mo ti rí. Kódà mo ti kó fún lòdù rí pé ọlọ́pàá ṣáídà oyayẹyẹ wọlé mo lọ jáwọn. Show tí mo kọ́kọ́ ṣe nígbà tí mo dẹ́kọ̀, ọmọ kékeré ó ti di bàbá nísìnyí, kódà ó kàwé, ó níwà nílé iṣẹ́ tó dáa, òun ló kọ́kọ́ ṣe promotion fún mi náà. Kẹ́hìndé Kazeem Alámùtú, ó ti máa ń rí mi ní bẹ́ẹ̀sì wa ń pè bẹ́ẹ̀ ní White House sí àmì kanlẹ̀ sáìdì AIT yẹn, ibẹ̀ la máa ń ná. Kódà níbi tí mo tún lẹ́nu dé, wọ́n tún fún mi ní treasurer. Bẹ́ẹ̀ ni mo máa tún já tíkẹ́ẹ̀tì, but ọ̀gá wa padà gba tíkẹ́ẹ̀tì lójú lọ́wọ́ pé wá máa fi lóko olórí ṣé bí báyìí o máa léjú ni o máa gba tíkẹ́ẹ̀tì lọ́wọ́ ẹ̀ tí kẹ̀kẹ́ ẹ̀ bàjẹ́ pé kó wá lò lọ́la, irú wo nìyẹn, wọ́n padà gbà lọ́wọ́ mi. So àṣé ó ti máa ń rí mi pé ní tí mo rí yìí Santoma lélẹ́yìí kò dé lè possible. Ìjọ tó máa stop ni ó fi mútọ̀ block báyìí, àmọ́kọ́ wá kí ló ṣẹlẹ̀ ta lélẹ́yìí. Mi ì mọ́mọ́ ní ìwà wọn ń ṣeré ọmọ àti kejì ẹ̀ wá sí ọ́fíìsì mi nígbà yẹn ní Mọ́kọ́lá, ara bisikíìtì fún wọn, ká fún wọn lówó. Ló bá ní ẹjọ́ ẹgbẹ́ ìbínú sọ̀rọ̀ Santoma ní ìyá kí ló ṣẹlẹ̀. Àbí yóò mú lálàá mo lé mi ní kí ló fà kí ló ṣẹlẹ̀ sá. Mísíkì nǹkan mo ló wà kí ló wá bá yé débi eléyìí. Ní àbúrò mi is a long story. Rọrọrọrọ Santoma tí mo wo wọn ẹ lè ṣerú eléyìí, mo ní lè ṣerú eléyìí good. Bọ́dà ẹgbà káàdì mi lélẹ̀, àṣẹ ibi tó ń gbé gan òjìnà sọ́dọ̀ mi sí street ọ̀dọ̀ mi, ló bá ní kí n wá rí wọn. Ìgbà tí mo lọ bá ń lé, ló bá ní bọ̀dà no wá kẹ̀kẹ́ náà kí ló ṣẹlẹ̀ sí mísíkì. Mo ní nǹkan ọ̀dà bíi ti tẹ́lẹ̀, mo ń lọ tí wọ́n bá pè mí, mo dẹ̀ ń ṣe jump. Tó o bá fẹ́ kí n gun márúwá mọ́, ṣé o lè fún mi níbi 2.5 million. Mo ti ní gbàgbọ́ pé ká ló fún mi nírú owó yẹn, à ń ra kẹ̀kẹ́ ńgbà yẹn ní 230 270, kẹ̀kẹ́ tó ń rà ní 2.8 million 3 million sí, à ń rà ní 230,000 270,000 nígbà yẹn. Mo ti fọkàn sí pé a lọ ra kẹ̀kẹ́ bíi
bíi 5 bàbá gbé ní installment fáwọn yẹn wọ́n ń gbé installment lẹ̀ 800,000 700,000 wọ́n ń gbé lẹ́gbẹ̀ẹ́ yẹn ní ìtọ́jà láìlọ́ lára ẹ̀ so mo ti ní lọ́kàn pé màá ṣe bẹ́ẹ̀ màá wá ọ́fíìsì sí Èkó màá máa ta kẹsẹ̀tì lọ́nà gbọ́dá òun náà tí ní kí mi tó bẹ́ẹ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún un wá ní bọ̀tì kí lẹ́rù pa lè ṣe mo ní mo tiẹ̀ fẹ́ bóyá kí n tiẹ̀ ṣe ṣó káwọn èèyàn mọ̀ pé olórin ni mí kí n má sọ bẹ́ẹ̀ tán ni ìjọ kejì ló ní kí n draft orúkọ pósítà ló kọ́kọ́ jáde ká tó lọ san owó òtẹ́ẹ̀lì kábẹ́lì nígbà láti mú òtẹ́ẹ̀lì. ẹ bá bẹ̀rẹ̀ padà lẹ́kọ̀ọ́ bá a ṣe bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ ni àwọn àpè ní recognition day. dísìn náà ṣe ń lo òde eré dáadáa kọ́ o ṣùgbọ́n mò ń lọ òde eré tí àwọn tó jẹ́ ti tèmi tó máa jẹ́ pé ohun tí mo fẹ́ ṣe yìí sàtọ́mà ni màá lọ ṣùgbọ́n ṣe ló jẹ́ pé ẹ̀ẹ̀kan kan tí mò ń lọ yẹn ṣe mi ò play bì kan ká máa gba play 2 mẹ́ta mẹ́ pé tí ò ṣe wá ní because àwọn nǹkan tó ń gbé pòyì ẹnu ní gbòòrò mo ti ní lọ́kàn pé inú rẹ́kọ̀dù ni mo máa fún wọn lésì tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá kí n tún sọ fún wọn. ta ló sọ pé mi ò kọrin mọ́ ẹgbọ́n náà ta ló sọ pé mi ò kọrin mọ́ kí lẹ wí káàkiri ọ̀rọ̀ ọ̀tẹ̀ wo lẹ̀ ń sọ náà ìranu wo ló ń jáde ànílẹ́nu yín náà ẹgbọ́n náà ta ló sọ pé mi ò kọrin mọ́ àbẹ̀kúrí ṣe ti mú skírìn yìí o èmi ti mẹ́lẹ̀ bò tí mo gbé kọ fújì mi ẹ̀rí mo ń kọ́ ní mo wé mo ń kọ́ lẹ́gbà tiwa o tàbáwárẹ́ ni tó sọ pé òun ò gbọ́ mi tó àbáwárẹ́ ni tó sọ pé òun ò rí mi tó ẹ bá fún ọ lómi bátìrì kan rọ sí etí àgbọ̀ mi ẹ̀ fún ọ lómi bátìrì kan fi bọ́jú àgbọ̀ kan fi bọ́jú àrí mi dáadáa èmi sì ń kọrin o mo sì ń kọrin because nǹkan tá a fi bí mi ni kò lè fi mí lẹ̀ that's why tí àwọn boys mi ṣe máa ń proud nípa mi pé ọ̀gá wa ká má ṣiṣẹ́ oṣù 6 tá a bá ní play lẹ́nìí ó máa múlẹ̀ tó máa kó máa múlẹ̀ ni tẹ bá dẹ̀ gbọ́ àwọn album tí mò ń ṣe mi ò kọrin ó tọwọ́ bọ̀ ó ti kà bọ̀ evergreen ni tẹ bá gbọ́ master snooker ẹ ní believe pé 2007 láti ṣe. ẹ fún wa díẹ̀ ní master snooker yẹn ẹ kọ. Kàrùbẹ̀ ti dé Mr Embassy Mr Santoma fún aládùn orin òun the country boy Mr Victory Mr Dribbler ìwọ ló lòdù this is time of music everybody jẹ́ àjò Santoma Túndé Mr Dribbler Túndé come on dance let us dance come on this is the style of music everybody wake up jẹ́ ká jọjó Santoma ló ń pè èdè ló ń pè èdè ló ń pè èdè Santoma ló ń kọ fújì ló ń kọ fújì Santoma ló ń pè èdè ẹ jẹ́ ká jọjó ìjó mi irú ìjó ló wù yín láti jó ìjó Santoma ló ń wá irú orin wo ló wù yín láti gbọ́ orin Santoma ló ń wá ó kún fún ọgbọ́n àtòyé ọmọdé ń jó àlàgbà ń jó corporate guys wọ́n ń bàjó european yomis wọ́n ń bàjó àwọn student wọ́n ń bàjó àwọn yíyá lodgers wọ́n ń bàjó àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n ń bàjó jẹ́kájó. Santoma bàbá báwọn èèyàn bá sì fẹ́ pé ìfòdì eré báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ tábà láwọn kan lọ́nà kan àbí míì bóyá tẹ́ ti rí bàbá wa tó ń jẹ́ Santoma rí ìdí nìyẹn tá a fi gbé wọn wá sórí platform yìí ẹ̀ka lẹ́nìkan wá ní bóun fẹ́ promote fún rẹ́kọ̀dù ọ̀sìn náà ṣé ó wà ńlẹ̀. tá a bá fẹ́ kí n ṣe double album kódà ṣe mọ̀ pé ayé ti lajú ayé ìgbà kan ló máa jẹ́ pé àwọn ilégbé àfi ká ṣe practice kí a rí pé ó mọ́ wọn lẹ́nu ká tó wọ studio tó bá jẹ́ pé bí mo ṣe wà ní studio yìí ni ẹni tó fẹ́ ṣe promotion rẹ́kọ̀dù yẹn fún mi wá pé rẹ́kọ̀dù 2 wọ́n dẹ̀ máa gbé èmi nìkan ṣogbín kọ́kọ́ lọ kọ orin lẹ́nu. kán á lọ lùlù sí. wàhálà tábìnibí ni. ó wà ńlẹ̀ gan. tábìnibí ni mi ò kò ń ṣe pé mo fẹ́ lọ gbà mí ó kàn máa ó ń wá bó bá ṣe wá báyìí nǹkan tí mo kàn fi yẹ̀pọ̀ ara mi ni pé fóònù 2 tí mo ní fóònù kékeré kan sáré kọ́. àǹfààní ẹ̀ nìyẹn tó bá rèmi náà tí mo mú báírò kiri àǹfààní ẹ̀ nìyẹn. ó lè má complete níbẹ̀ yẹn o ṣùgbọ́n tí mo bá ti délé tí mo ti wẹ̀ tí mo ti jẹun màá wá ṣẹ̀ wá mú báírò ibi tí mo kọ́ dé yẹn màá tún ṣe torí pé ó ń ru nínú ẹ̀jẹ̀ yẹn ni so tábàárẹ̀ ní tó lóun fẹ́ promote mi sìn
ó ti yá sínsìn bá ṣe. tàbọn ní pati wọn fẹ́ pè yín. ìyẹn ló dájú ẹ mọ̀ pé yàrá kì í practice. ìkan wà tẹ sọ ẹnì kan gbé yín wá sóde eré àwọn tó bá fẹ́ pàdé yín ẹrin tẹ kọ́kọ́ ń bẹ̀rẹ̀ yẹn bí tá a bá lórin kan tó ní kinní kan. tí mo ní ọmọ alára ni mí mo tún gbára dé ara tuntun lára mi tábà wá rẹ́ni tó sọ pé òun máa rà á dá o òun máa rà á dá títí débi kí n là òun lè pèdè tó ní ìtumọ̀ la ṣàlàwí ẹ sọ fún wọn ká jọ pàdé lágòdò èmi á sọ fún wọn pa kí n ṣe. tán bá gbẹ̀yìn àti Mọ̀rúfú ìbílẹ̀ ń sìn kọ́. a ṣẹ̀ṣẹ̀ ti competition pẹ̀lú Mọ̀rúfú ebi mo ti competition pẹ̀lú ọ̀rẹ́ mi Waheed Aró Okoko ṣe rí inú mi dùn fún kinní kan sá most of àwọn tá a jọ jẹ́ sẹ́ẹ̀tì ń gbà yẹn àwọn Múmúnì Mọ̀rúfú ebi Ẹ̀lìgá Ẹ̀múkálà Àdìsá Mikado ọ̀rẹ́ mi gan nìyẹn àwọn tá a jọ ń kọ́ ń gbà yẹn mi sọ́rí láti sọ pé kò sí ẹnì kankan tó ní ìgbéraga nù wọn Mọ̀rúfú náà ní ìgbéraga o gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn tó fẹ́ fi tajà tiẹ̀ ni so mi lè sọ pé tó bá gbé wa pàdé. Landoma ńkọ́. Landoma náà ti pẹ́ ṣùgbọ́n àbúrò mi ni. Àpèké Súlè ńkọ́. pé kí tá a bá ní advantage àti pé káwọn èèyàn pè mí sórí fóònù nísìn tó bá wo program òun ló máa kọ́kọ́ pè torí ara Àpèké ni mo ti kọ́kọ́ sọ fún àwọn band boys mi pé nobody knows tomorrow the going was good Santoma lọ́tún Santoma lọ́sìn ọmọ ìyàwó wá sí pati wa ẹ wá ní especially ọmọ tó máa ń dáṣà fún mi Àwòkó ti kún sí ọlọ́mọ mi foríjì. Àwòkó wo ṣé tó wà lẹ́yìn Mọ̀rúfú. no Àwòkó Àgóòwú ló ń gbé ńgbà yẹn Jamiu Àwòkó. ọmọ wo ló máa ń wá sọ́dọ̀ Agboyin gbà yẹn. ìyẹn Àpèké Sulaimon. ok tó bá wá gbà yẹn ó máa sọ wá bó bá wá sí agbo tí mo play lánàá ó lè tó wá lé ní so èmi dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé mi ń ṣàwọn microphone torí ìgbàgbọ́ mi ni pé nǹkan tó fẹ́ kọ ní àárín 5-10 minutes tí mo fẹ́ fún ẹ yẹn kò lè bó nǹkan tí mo ti ń kọ mọ́lẹ̀ bọ̀ àbí nǹkan tí mo ti jẹ́ so ọmọ yẹn dẹ̀rẹ̀ ń bọ̀ máa gbé máìkì fún àwọn Àwòkó àwọn ẹ ṣẹ́wọ̀n ṣìbò kọ́ni lánàá ó kó gbogbo owó lọ ní òpònú ní ìyẹn ní làákàyè ni owó tó ń ná fún yín lórí stage lásán kó bá ti kan ìjọ Tuesday tá à ń ṣe meeting tẹ́ ń gba owó ó ti tọ́jú family yín ọmọ ìkéré yìí ẹ máa ní ṣé ẹ mọ nǹkan tó máa dà lọ́la ni nǹkan tó dẹ̀ mú mi máa ṣe nǹkan yẹn ni pé mo rántí ọdún yẹn ní Mọ́kọ́lá Standard Hotel ọ̀gá wa ikú gbàgbé àrùn gbàgbé wọn Sábà náà Ṣàlọ́ Kàbóbò àwọn náà ti fi kú ṣàgbà báyìí àwọn náà wà lórí stage ìjọ yẹn Alhaji Kabaka wa wá láti Èkó ìgbà yẹn wọ́n ti ń kùn sínú sí mi torí nígbà tí mo ti ṣe jump ní January 1st 1990 èmi kọ́ mo ní ọjọ́ yẹn lóòótọ́ àwọn náà ní wọ́n fẹ́ mi ní December 25 89 wọ́n ti ń gbà tí wọ́n rí sales tí wọ́n rí èrò pé ọmọ wo leléyìí wọ́n bá ní Kàbóbò on the 26 ní 31st lè máa lè play ọmọ tó play ní 25 yẹn fún kíní ibi tí mo ti ṣẹ̀ wọ́n nìyẹn so bí Kabaka ṣe wá wà lórí stage wọ́n jẹ́ Kabaka kọrin àwọn olórin náà wọ́n ń gbà tó ń yẹ Kabaka sí wọ́n ń gbé máìkì fún wọn Kabaka wọ́n ṣáìdì máa bọ̀ náà ẹ̀gbọ́n bá yarí Kabaka bá ní kí ló ń ṣe wọ́n tó bá sọ pé wọ́n Kabaka ẹ̀wọ̀n tí àwọn bí wọ́n gbọ́dọ̀ ṣe máa ń sọ Èkó tó bá sọ pé wọ́n Kabaka ìyá Kabaka ó ṣe ń bọ̀ tó tí wọ́n ti bí kí ló ṣe kí lọ́mọ yẹn ṣe fún ẹ jẹ́ kó kọrin náà agbawo ní ẹ̀nà kí ló dé tó ṣe báyìí. wọ́n sọ fún Kàbóbò. wọ́n sọ fún Kàbóbò bẹ́ẹ̀ ní ọdún yẹn. Kabaka ń sọ fún Kàbóbò. Kabaka ń sọ fún Kàbóbò pé tó bá sọ pé wọ Kabaka wọn fi orúkọ Kabaka sí orúkọ tí wọ́n náà fi sí. wọn fi orúkọ Kàbóbò pé tó bá sọ pé wọ Kabaka ìyá Kabaka ṣì ń bọ̀ tí wọn ti bí. bẹ́ẹ̀ sọ̀rọ̀ nìyẹn lóòótọ́. bẹ́ẹ̀ni àwọn èèyàn ti kọrin bí báyìí náà àwọn Bàǹkó ni wọ́n ti kọrin lọ́jọ́ yẹn èmi dẹ̀ ti sún sẹ́yìn torí mi ò ń ṣe onípapapa so wọ́n ṣáà pè mí torí nǹkan tó ti wá ṣẹlẹ̀ yẹn mo kàn dá onílù dúró mo kàn ṣe acapella mo gbé mákìlẹ̀ mo lè kó mbẹ Kabaka nìkan lọ pè mí padà wá àṣàjọ kó mbẹ pẹ̀lú Kabaka ni wọ́n wá bá mi sọ̀rọ̀ tútù pé kí n má rí yẹn so ṣé rí àwọn nǹkan yẹn àti nǹkan tí mentor mi máa ń sọ fún mi Alhaji Rasheed Ayinde Adéríbigbé merengue Tàlàsó Ìbàdàn tí Alhaji bá ṣe oore kan fún yín Alhaji Rasheed Ayinde tó bá ṣe oore kan fún yín tẹ́ bá ń dúpẹ́ tí ìdúpẹ́ bá ti ń pọ̀ jù wọ́n máa bínú wọ́n ní Saheed Santoma wo sọ̀rí tó mọ̀ fi dúpẹ́ lọ́wọ́ mi ní àdúpẹ́ pé kúdórógbó mi
sọ́ọ́rí ohun tí mo ṣe fún ọ ìwọ náà mo ṣe fẹ́ lómi. àwọn ọ̀rọ̀ méjèèjì yẹn ni mo kó jọ ń gbà yẹn mo fi takùn àwọn boys mi pé no náà ẹ wo apẹ̀kẹ́ lónìí náà gbogbo ẹnu mo fi sọ orúkọ mi ò lè parẹ́ kò ṣe delete orúkọ yẹn ti wà bẹ́ẹ̀ ṣùgbọ́n apẹ̀kẹ́ ní orúkọ jù mí lọ lẹ́nu ní Abẹ́òkúta kò wá sí ìgbà tí apẹ̀kẹ́ ń ṣeré tí mo débẹ̀ ẹ máa rò pé mi mo kọ́ iṣẹ́ ni ọmọ máa pọ́n mi lé ni challenges tí mo fèsì jù nígbà tí mo ti ń kọrin fújì yìí tí ó kódà ó yìnfọ́ fún gbogbo aráàlú Mọ́kọ́lá mo lè sọ gbogbo aráàlú Mọ́kọ́lá òun ni ọdún náà 2004 mo lọ play ní Ìbàdàn nígbà yẹn tá a bá máa play ọ̀sán gbà yẹn a máa ti gbéra ní láti aago 2 àárọ̀ ká lè tètè dọ́hùn because títí 11 agbọ́dọ̀ ti bẹ̀rẹ̀ eré so ìgbà tó di òru Saturday yẹn mọ́jú Sunday wọ́n fọ́ pharmacy tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ́fíìsì mi àwọn ilé àtijọ́ ni wọ́n kọ̀ǹfà sí ṣọ́ọ̀bù so passage ilé yẹn ń gbà yẹn òun ni organizer kan lò bọ̀dá bẹ́ẹ̀ la máa ń pe bọ̀dá yẹn ọmọ ìlú òkè ni tẹ́mọ̀ ìwò tí ò ní kọ́kọ́rọ́ tí ò ní lẹ́kùn ni wọ́n ń tì wọ́n kọ́ máa kó nǹkan wọn síbẹ̀ ibẹ̀ yẹn náà bá wọlé náà fi fọ́ inú ṣọ́ọ̀bù lẹ́yìn ká ní kẹ́mìsì yẹn lélẹ̀ tí bọ̀dá bẹ́ẹ̀ lérè ó sì kú ṣọ́ọ̀bù kankan tó ṣẹ̀ kan ọ́fíìsì mi hàn ìgbà tí àwọn ọlọ́pàá máa ṣe investigation wọn níta ní ìyá hura sí ìyá tí mo dẹ̀ wà lọ́yà sí tí mo máa ń ṣe dáadáa sí wọn àtọkọ ẹ̀ kódà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ló dàrin òun àtọkọ ẹ̀rù ni mo bóyá ti sẹ́tù padà ń bá yẹn wọn lá sọ pé tànà hura sí ó ní àwọn ọmọ olórin tó wà lẹ́gbẹ̀ẹ́ òun bí ó gbọ́dọ̀ mọ olè táìmù tí mò ń sọ yìí wọ́n ba pléjẹ̀ fún mi bí odindi ọ̀sẹ̀ méjì ọdún yẹn náà ni mo bẹ̀rẹ̀ sí ní gba lọ́yà bọ̀ mí ìjẹ́ kan bá wọn jà torí ọkọ ẹ̀ sọ pé ṣé ọmọ yìí ṣá ibi tọ́rọ̀ yẹn lè dé fídíò tá a ṣe àti kẹsẹ̀ tá a rìkọ́dù ńbàdàn akólọ station àwọn ọlọ́pàá recognize ẹ̀ ní ọdún yẹn wọ́n fi mí lẹ̀ báyìí mo ń jẹun lọ́wọ́ lọ́fíìsì ìyàwó mi gbé oúnjẹ wá kí n jẹun mo ti wẹ̀ kí n jẹun wọ́n máa ṣọ wá mo change aṣọ ká máa lọ sí sábò lọ play gbogbo oúnjẹ tọ́lọ́run dé olólù padà lọ kọrin táwọn boys mi lùlù wọ́n ṣe tún wá mú mi nìyẹn pé wọ́n sọ pé fóònù ò tí ì ṣe kìíní gbà mi ò ní fóònù wọ́n sọ pé àwọn kan dún kòkò mọ́ òun pé wọ́n ṣe fọmọ yẹn lẹ̀ kìíní kan wọ́n bá tún padà wá mú mi ṣiṣẹ́ ní ọdún náà lọ́hùn ṣùgbọ́n wọ́n pe bàbá kan ní Alhaji Hosseini Dìndí kọ́lọ́mbà tẹ́ bàbá sáfẹ́fẹ́ rí kò ń ṣe èmi nìkan ní bàbá dá sí ní Mọ́kọ́lá bàbá gbogbo Mọ́kọ́lá ni bàbá pé èrò bá yóò délé ayé police station àdàtán ọlọ́pàá ní what's all this kí ni gbogbo eléyìí ṣe nítorí ọmọ olórin yẹn bàbá ní voice tó kẹ́ díẹ̀ bẹ́ẹ̀ bá rí èèyàn 100 bí ẹyọ kọ́ ni kẹ́ẹ̀ka sí nítorí ọmọ yìí bàbá ní sẹ́yìn torí ọmọ tẹ́ ẹ mú yìí ẹ wọ́n máa sọ bẹ́ẹ̀ sá because tí n bá play tí n bá ń sùn lọ́wọ́ tán ti kórin iṣẹ́ lọ́gbọ̀n mi tí n bá play lọ́sàn owó tán bá ná sí mi ní àpò báyìí torí àkín pín owó ní agbo Tuesday la máa ń ṣe ní ti bí ọ̀gá wa náà ṣe máa ń ṣe ṣẹ̀fíwà làwọn so owó tán bá ná mi sí mi lápò ìyàwó mi ló máa kà ẹ̀mí mi trust èmi lè rí obìnrin bíi ti ẹ̀mọ́ láyé yes mi lè rí obìnrin bíi ti Alhaja Rasheedat Àpèkẹ́ Ọlọ́run tó yàn láyé yasaya mi lè rí mọ́. Ọlọ́run wà báyìí Ọlọ́run foríjì wọn. jáde láyé ní 2010 owó yẹn tó bá kójọ yẹn báyìí ẹ máa rí àwọn ìyá tó máa wá ọkọ mi ó ti dé látòde yẹba mi kí owó rẹ̀ ìyàwó máa fún wọn ní owó yẹn ó ti sọ fún mi pé tẹ bá ti wá kí n fún yín sápúmà fún yẹ wọn tó ń tẹ̀kọ́ tó. àwọn èèyàn wọn dúró tì mí àtọmọdé àtàgbàlagbà ló lọ sí àwọn tó lè wo lówó mọ́tò. báwo lẹ́yìn ní bàbá yẹn ṣe sọ̀rọ̀ ńgbà tó dé police station. ẹni bẹ́ẹ̀ bá rí èèyàn 100 bíi báyìí wọ́n á nù ní kẹ́ẹ̀ka kún nítorí ọmọ yìí. Santoma ẹ fẹ́ fáwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín gbogbo èèyàn tó bá fẹ́ pè wọ́n pátá ìbéèrè tẹ́ fẹ́ béèrè àbẹ́ fẹ́ support wọn wọ́n wí ọ̀dì ọ̀dà wọn lórin wà nílẹ̀ dáadáa bó sì jẹ́ fẹ́ ṣe event náà ẹ fẹ́ pè wọ́n àbẹ́ fẹ́ ṣọjọ́ bí ẹ fẹ́ pè wọ́n ẹ ṣàwà lórí WhatsApp. bẹ́ẹ̀ni ẹ ti wá bá mi lọ́fíìsì yìí rí náà. mo ti wá rí kódà ọjọ́ ẹlẹ́yìn kan surprise mi àdúrà tí mo dẹ̀ ń ṣe fún yín ni pé Kasinati elele ṣúgà Kasinati elele Kasinati elele orí ló bẹ́ẹ̀ ṣe o tó yanṣẹ́ pírísẹ́ńtà láàyò gbogbo àwọn tó ń ṣíwájú náà ti ṣe pírísẹ́ńtà yìí gbogbo ibi tán ti dé ìwọ náà wá dé wá tún jù bẹ́ẹ̀ lọ ò ní ṣubú kó tó ṣubú o
ò ní ìdànù kó tó dáa. torí mo rántí pé ìgbà tí mo pè yín ẹ máa gbọ́ ìgbà tó ẹnìkan fún mi nọ́mbà yín àlómà má ní santoma ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe wá sọ pé tí wá sọ́fíìsì mi mú ìrántí. ìjọ yẹn ohun tí mo fẹ́ kọ́ nílé lórí tí mo fi ń sọ̀rọ̀ yẹn ni pé ìjọ yẹn ni mo kọ́kọ́ wá pa mi ló ṣàfọ́sì mi pé Katsina ti ń promote àwọn èèyàn ń bí àwọn èèyàn jẹ́ ká lọ ní mọ́fíìsì mo ní mo mọ̀ òun náà ti jọ́ ìmìlẹ̀ kò sí ìgbọ̀ tó wà lábẹ́kúta ń gbà yẹn oníkàṣà lọ bá ṣe wá dé ọ̀dọ̀ yín for the first time ọjọ́ yẹn náà lẹ́dẹ̀ sent mi ní orí rédíò it's unbelievable láti studio yẹn di bí ọjọ́ kẹta kọ́ọ̀tì mo gbà kì í ṣe 2000 kọ́ ní àwọn etí tí wọ́n ti gbọ́ mi ti pẹ́ níwọ̀n ìdáwó lọ́lọ́run dá ẹni àìmọye producer lámọ̀ àìmọye presenter lámọ̀. ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wọn ẹ jọ̀ọ́ wọ́n fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí. nọ́mbà tí ẹ lè pè mí sí ní hotline 09068654207 lẹ́ẹ̀kan sí 09068654207 whatsapp nọ́mbà mi 09013304539 whatsapp nọ́mbà mi lẹ́ẹ̀kan sí 09013304539. ìbànújẹ́ ajé ẹ̀gbọ́n ìkẹ́ yìí ajé tòótọ́ ajé tí ń sàgbà dèwé ajé tó mọ́mọ́ kékeré gògòrí ń pò àgbà wa ajé tó ń sàgbàlagbà dọmọ kékeré lọ́jọ́ tá ń re Ìbàdàn tá ń lọ ìyàwó tá ń pọ́ gọ́jọ́ ní bàbá tá ń pẹ́ ní tí ó tó ní búrọ́dá ajé tó tó ìbàrẹ̀ wá bá mi gbé àwọn òyìnbó tán gorí òkun àtọ́sá òyìnbó tó gorí òkun àtọ́sá ṣèbówó ló lé wọn jáde àpèkánú kò ọba lẹ́yìn ènìyàn. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.